Ìṣẹ̀ṣe wa TV. Ẹ kú ọjọ́ mẹ́ta o. Orúkọ mi ni Ọláìdé Oréníwọ̀n, ìyá òòṣà. Gẹ́gẹ́ bí ìyá òòṣà tí ẹ jẹ́, ṣé wọ́n bí sí inú ẹ̀yìn àbí ẹ̀yin lẹ rò pé kíní yìí wù ní tí ẹ wá lọ kọ́ àbí? Wọ́n tọrọ mí di òòṣà ni o. Ok, ẹ̀yin gangan wọ́n tọrọ yín ní ìdí òòṣà ni. Ẹ ṣe gan. So ṣé gbogbo àwọn ọmọ tó máa tọrọ ní ìdí òòṣà ń gbọ́dọ̀ ṣe iṣẹ́ yìí? Àwọn tó bá mú ni, torí ìyá bàbá tèmi ló ní òòṣà, ìyá bàbá mi ló lé òòṣà. Ṣùgbọ́n nígbà tí ìyá mi tí ojú ọmọ pọ́n tó ń bí obìnrin tí ń kú, wọ́n wá ní pé wọ́n fọkàn pé èjì, wọ́n ní kó bá lè tọrọ ọmọ nídìí òòṣà. Tí èèyàn bá sì tọrọ ọmọ nídìí òòṣà, ó yẹ kéèyàn máa là. Àwọn tọrọ pé kí òòṣà ò fáwọn, tó òòṣà bá ti fáwọn lọ́mọ, táwọn sọ̀kalẹ̀ láyọ̀ àtàlàáfíà, àwọn ò fi tọrọ ẹ fún òrìṣà. Ìgbà tí wọ́n sì tọrọ mí nídìí òòṣà yẹn, nígbò yá tí oyún tó bí, tí ò tó bí, wọ́n tún lọ fọkàn kún èjì. Wọ́n ní ìyá mi ń ṣe iyèméjì. Ó ní iyèméjì tóun ṣe ni wípé òun kàn fi ṣe mọ́jẹ̀mú ni, òun mọ̀ pé yóò rí báyìí. Mo ṣáà pẹ́ títí nínú ìyá mi, mo lo ọdún 5 àti oṣù 3 nínú ìyá mi. Ìgbà wọn padà wá bọ òòṣà yẹn, wá ní pé tó bá ti dọmọ tó bí o, ó yọ̀ǹda ẹ̀ fóòṣà. Àwọn sì ti bí mi, àná mo ti ń ṣe òòṣà yẹn, wọ́n ti bá mi ń dáṣọ fóòṣà, màá jó ń di òòṣà, màá ṣe gbogbo ẹ̀ títí tí mo fi dàgbà. Ẹ ṣe gan ìyá òòṣà. Ẹ sọ pé wọ́n tọrọ yín ní ìdí òòṣà. Ṣé gbogbo òòṣà náà tọrọ yín dàbó ní? Òrìṣà kan, òrìṣà yẹn ni Láròwú, Òòṣàlá Alábàláṣẹ ni wọ́n tọrọ mí díẹ̀. Òòṣà Láròwú ni. A máa ń kì báyìí, oríkì rẹ̀ ní Láròwú erin fodórìn. Àgbà bàbá mi jẹ sí ọ̀tọ̀bẹ̀ tọ́bọ̀ mi o. Igi ńlá oníjì ní aró. Òtítí àmì ìlú títí. Láròwú ni wọ́n tọrọ mí bẹ̀. Ọlọ́mọjà, bàbá mọ́jà. Òòṣàlá Alábàláṣẹ ni. Ní wọ́n fi pè mí ní ìyá òòṣà ní pé ṣé nígbà mo jókòó sí ìdí òòṣà, orúkọ mi gangan ni Ọláìdé Oréníwọ̀n. Ṣùgbọ́n nígbà tí mo ti jókòó di òòṣà tí mo fi ń bọ òòṣà, wọn ò fi ó kọ ọmọ kankan pè mí. Téèyàn bá ń sìn náà, wọ́n fi máa pè èèyàn. Wọ́n fi ń pè mí ní ìyá òòṣà, ìyá òòṣà. Mo mọ́ dáwọn èèyàn lóhùn. Mo bá èèyàn bọrí. Mo bá à ń ṣe nǹkan àánú. Gbogbo ẹni tó bá gbé ìṣòro wádìí òòṣà, pẹ̀lú ògo Ọlọ́run, ìhun mọ̀lẹ́ ó bá ń ṣe. Ẹ ti bá ń tọrọ tó jọ ọmọ bá pọ́n, tó bá wá sí ìdí òòṣà, Láròwú á ṣe fún un. Ẹni tí iṣẹ́ rẹ̀ ò bá lọ déédéé tó wá wádìí Láròwú á ṣe fún un. Gbogbo nǹkan tí wọ́n bá ń gbé wá sí ìdí òòṣà ní ti dáadáa, ní Láròwú Òòṣàlá Alábàláṣẹ yóò ṣe ti dáadáa fún wọn. Òòṣà tó wà ní ìkápá mi, òòṣà orí mi gangan ni tí mo dóṣù fún, òní Láròwú Ọ̀ọ́lọ́ Òòṣàlá Alábàláṣẹ Láròwú. Ajé wà ń bẹ̀, Ajé Olókun Ògún níṣọ̀, kó fi lé wa ṣèbùgbé. Àyàngálú agboolé onílù nílé bàbá mi. Nínú ilé bàbá mi onílù ni wọ́n. Mo mójútó àyàn ìlú. Òòṣà méjì mo mójútó. Ọ̀ṣun Òyeyé nímọ̀ mo mójútó. Kò síbi tá àti rí gbogbo Ọ̀ṣun, Ajé, àyàn, Òòṣàlá tá à ní rí Ògún àti Èṣù. Tó oúnjẹ tí wọ́n bá jẹ kù náà, Èṣù ló ní, torí Ògún náà ni ó lànà. Èṣù náà ni ó sì ṣe ń tá jẹ fún wa. Awo tí mo ṣe lọ́dọ̀ ààrẹ mi, olúwo mi, Adéṣínà, nígbà mo ti jẹ Ìyámọ̀kún Ọ̀yọ́ State, Ọláìdé Ìyámọ̀kún Mọ̀sà, ọmọ tí mo yún inú ìgbín nù karùn-ún. Bẹ́ẹ̀ ni, nígbà mo ti jẹ. Gbogbo ìgbà ni ọpẹ́ máa ń tọ́ sí mi. Gbogbo ìgbà mo sì máa ń ṣọpẹ́. Torí ìdí òòṣà tí mo wà yìí, mo dúpẹ́. Ó lànà fún mi. Ó jẹ́ n ráàánú gbà. Ó jẹ́ n níláárí. Ó jẹ́ n bẹ́gbẹ́ pé ó jẹ́nu mi ó tọ̀ọ̀ lé bàbá mi. Gbogbo ìgbà mo máa dúpẹ́ pé ìdí òòṣà tí mo wà yìí, olùlànà ni fún mi. Tó jẹ́ n gbọ́mọ mi jó. Ọjọ́ tí mi lè gbàgbé, ó ní on the 23, 2019, nínú oṣù kọkànlá, on the 23, 2019. Ọjọ́ yẹn ni mo ṣe ìtúsílẹ̀ kan. Mo ṣe ìtúsílẹ̀ yẹn báyìí pé mo ṣe ìtúsílẹ̀ lónìí. Nígbà tó di àárọ̀ ọjọ́ kejì, ní dédé aago 6 àárọ̀ tí mo lọ wẹ̀ tán, tí mo ti ní ọjọ́ tí n lè gbàgbé, ọjọ́ ọmọ ní gbàgbé, ọjọ́ ìbànújẹ́ tí gbogbo aráyé ń pé ṣé bí yóò ṣáná lọ sọ̀rọ̀ láàárọ̀ yìí, ló kí wa láàárọ̀ yìí, ní ló ṣe kí láàárọ̀, ọjọ́ tí n lè gbàgbé ní on the
23 oṣù kọkànlá 2019 nínú ilé náà ni mo ti yòdì life. Wọ́n bá mi pa àwọn àbúrò bàbá mi bàbá onífá, bàbá yẹn ṣe gudugudu méje kan bí ó ṣe yàyà mẹ́fà. Wọ́n bá mi pe Kórèdé ńjọ́ náà, ó ní alágbà àbúrò mi kọ́lọ́run fọ̀run kẹ́ Saheed Anjulẹ́yìn. Wọ́n pe gbogbo wọn ní ó ti kí wa láàárọ̀ yìí ó ṣe àdìpọ̀ lòdì. Wọ́n pọ̀ ọkọ mi náà, ọkọ mi wá pé àti gbọ́dọ̀ ẹ̀ lòun sùn ó ṣe wá dìpọ̀ yòdì. Gbogbo èèyàn sásùgbà mi lọ́tún lósì tí mo yòdì life ni mo ń gbọ́ mi lé sọ. Ọjọ́ yẹn náà ni ọjọ́ mọ́ni gbàgbé tí ìbànújẹ́ fẹ́ gorí ọkàn mi, ṣùgbọ́n mo ti bẹ òòṣà mi, mo ti wà ní odi tí mo rawọ́ sí lọ́dún tí mo sì sùn bẹ́ẹ̀ fódìdí oṣù kan àbọ̀. Ọlọ́run sì gbàkóso, mo padà láwọn padà 2019 tó dídí oṣù kan àbọ̀. kan ní Bẹ́ẹ̀ ni mi lè sọ, mo ń yanu ṣùgbọ́n mo ò lè sọ̀rọ̀ jáde, mo kàn ń gbọ́ ni. Láàrò owó erin fodórìn Òṣàlá alábàláṣẹ ni, ọ̀sà ọkọ orí mi ni, ọlọ́mọ́jà bàbá mọ́jà àbábá màjèsí ọ̀tọ̀bẹ̀ tọ́mọ mi. Bó ti wà ń bó ṣàyẹn ti wà ń ẹran àkẹ́ ní mọ́ jẹ àti ìgbín. Ẹran àkẹ́ yẹn jẹ́ ẹran ìbílẹ̀ tó tóbi tó ṣe rẹ̀kẹ̀rẹ̀kẹ̀, àti ìgbín àti òrí àtọtí àtòbì la fi ń bọ Òṣàlá alábàláṣẹ. Ajé a máa ń fi ẹyẹlé funfun bọ ajé, ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì bẹ́ẹ̀ ni a fi máa bọ ajé àti oyin àtẹyin òòrò àti obì la fi máa bọ ajé. Ajé ò fi lè wu wàṣìbùgbé o. Òòṣà méjì a máa ń fi ẹ̀wà lámúlùkẹ́ bọ òòṣà méjì, ọ̀gẹ̀dẹ̀ tá a fi máa ń jẹ ìrẹsì a máa ń fi bọ òòṣà méjì, ìrèké àdùn oyin abodìẹ la fi máa ń bọ òòṣà méjì. Tó bá yẹ pé obìnrin làwọn méjèèjì á lo abodìẹ méjì, abodìẹ kan sì yóò jẹ mẹ́ta á fi kan bọ Ìdòwú wọn ń tà. Tá a pọ́kìn kan obìnrin kan ni á lo abodìẹ kan, akọ kan á fi abodìẹ kan bọ Ìdòwú wọn níta. Gbogbo ń tẹ́nu jẹ́ la fi ń bọ òòṣà méjì. Ọ̀ṣun Òyé nímọ̀ a máa ń fi abodìẹ bọ Ọ̀ṣun Òyé nímọ̀, ìrèké àádùn ẹ̀wà alámúlùkẹ́ a máa ń ṣe ẹ̀fọ́ fún un, yánrin la máa ń ṣe fún un náà la ṣe fún ẹni tó wá bọ Ọ̀ṣun nísìnyí. Apàkòkò fọ̀sùn á fòbì sí á fòyìn sí á fọtí sí Ọ̀ṣun oṣù fún wa kó àní náà kan tá a dórí kan. A máa bọ àyàn àgálú àkùkọ adìẹ tó gbó a fi máa bọ àyàn, á fi èkuru sí i láàfi bọ àyàn bí èkuru ti wà níbi òòṣà méjì náà nìyẹn. Á fi àkàrà á fi bọ àyàn bí àkàrà náà ti wà níbi òòṣà méjì nìyẹn. Á sì fi ọ̀lẹ̀ bọ àyàn bí ọ̀lẹ̀ náà ti wà níbi òòṣà méjì nìyẹn. Á fọtí sí i. Àyàn àgálú kèé lóde ìbànújẹ́ àní lóde ìbànújẹ́. Ifá olókun asọ̀rọ̀dayọ̀ a máa ń fi ẹlẹ́dẹ̀ bọ Ifá, a máa ń fi eku bọ Ifá, a máa ń fi ẹja bọ Ifá, a sì máa ń fi ewúrẹ́ tó tóbi a fi máa bọ Ifá. Ọdún òrìṣà tí mo máa ń ṣe ó ti súnmọ́ etílé, mo máa ń ṣe ní inú oṣù kọkànlá inú oṣù kejìlá torí ọdún mi máa ń yí. Tí n bá ti dáfá ìgbà tó bá mú nínú oṣù kọkànlá sóṣù kejìlá ni. 22 years tí mo ti ń ṣe ọdún òrìṣà ni mo ṣe léyìí tó kọjá lọ náà, màá tún ṣe léyìí náà tá a wà bẹ́ẹ̀. Gbogbo àwọn tí ó wà bẹ́ẹ̀ n ó rówó ná, gbogbo àwọn tí ó kún mi lọ́wọ́ náà àṣírí wọn ò ní tú. Ẹ̀yin náà ẹ̀ ní rí wàhálà ẹ̀ lè ráyè láti wágà. Ìgbà tí mo jókòó di òòṣà yìí mo padà tún tẹ̀síwájú. Mo ní ọ̀gá tó dóṣù fún mi, tó dóṣù òòṣà fún mi, Olúkúnmi Àrẹ̀mú, ààrẹ gbogbo ìṣẹ̀ṣe Oníyèmọja. Ọlọ́run ní ba nǹkan rẹ̀ jẹ́, nǹkan rẹ̀ ò ní bàjẹ́. Olúkúnmi Àrẹ̀mú bóde lọ wà, ọ̀gá mi ni, ó fọwọ́ lé mi lórí, ó sì ṣàdúrà fún mi, ó ní kò ní hun mí, èmi náà sì ń tẹ̀síwájú kò sí hun mí. Ẹni tí ń dúró tìyàn ni ó dúró tì mí gbà ṣòro lọ́tùn lósì. Olúkúnmi Àrẹ̀mú, ààrẹ ìṣẹ̀ṣe Oníyèmọja, gbogbo nǹkan tó dáwọ́lé kò ní bàjẹ́. Kò sẹ́ni tí ò lọ́gàá tó bá fẹ́ kọ́ṣẹ́ àyè wà, mo gbọ́dọ̀ ní ìfarabalẹ̀ àti ìfaradà torí ẹni tó bá dójú kòkòrò àjẹ́ lè ṣiṣẹ́ wa. Orúkọ mi ni Ọláìdé Oréníwọ̀n alias Ìyóòṣà ilé olúwo Toríọlá onílù Màpó Ìbàdàn. Mo kí gbogbo ojú tó ń wò mí, ẹ ní sunkún lórí ọmọ, ẹ ní rí wàhálà, ẹ ní dààmú, ẹ ní fòòró. Bí ṣẹ̀kẹ̀rẹ̀ bá lo òde kọ̀ọ̀ yàrá níwà tí wọ́n fi náwó tán. Ọ̀tá ilé ìyá, ọ̀tá ilé bàbá, ọ̀tá inú ọ̀rẹ́, ọ̀tá ibi iṣẹ́ kọ̀ọ̀ yàrá wọn wà tẹ́ fi mọ rí ti ń ṣe. Lágbára Elédùmarè
lágbára òṣàlá alábàáláṣẹ ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sún wọn ṣe yóò bá wa ṣe o. ó lè dé ìbànújẹ́ ò ní lo ilé ìbànújẹ́ o ò ní lo ilé ìbànújẹ́. òòṣà méjì ní wọ́n ṣègbè fún ọ ò ní rí ìdébi ń pọ̀nà ò ní rí wàhálà ò ní dẹ̀wù àwùká ajé olókun ní ó ràjé jẹ ó ràjé mu ó ràjé ná ó ràjé lò ò ní náà tó torí kan ifá olókun asọ̀rọ̀ dayọ̀ ní yóò sọ̀rọ̀ ẹ dayọ̀ ò ní sunkún lórí ọmọ ò ní bú ìbí nǹkan fẹsẹ̀ kọ ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀. òṣàlá alábàáláṣẹ ni láàrọ̀ owó orí fodórìn àgbà bàbá màjè sí ọ̀tọ̀bẹ̀ tọ́ bọmí igbó ńlá oníjìnì aró ó rà àánú gbà yóò ta làbọ̀ ò ní rí wàhálà ò ní sunkún lórí ọmọ ò ní sunkún lórí iṣẹ́ rẹ ò ní sunkún ẹni lẹ́ni ò ní jẹ iṣẹ́ rẹ yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀.